gbogbo tí Saheed Òṣùpá bá mọ̀ ń sọ pé àyàfi èèyàn rédèrè dé ni I'm ready to face him gbogbo tó bá máa gba tó bá ní bàbá Bariga tẹ bá tún pè ọkùnrin burúkú yìí tẹ bá tún pè síbi program Ramadan náà yín àjọ wọ ṣòkòtò kan náà tí eléyìí bá kú ní sí Saheed Òṣùpá yìí bá kú ní sí ẹ lọ bẹ ní mùsùlùmí ni o tí ọbẹ tú bá ń ta gbangba tọbẹ kú tẹ̀yìn àfáà kan bá lọ bẹ Ọlọ́run ti gbogbo àyọmọ bẹ òní ti pa òun náà àwọ ẹni tí ó kírun sí la àwọ lórí burúkú mẹ́mú àbóríkú lórí burúkú àfáà tí ò ní fi ilẹ̀ fáwọn ń fa àwọn aláwo kí wọ́n gbé nǹkan wọn gbogbo àwọn rọ́bí tó sì tí ọba lè tákùrù nǹkan báyìí láti jẹta rọ́bí tó sì ni rọ́bí tó tí ò ní túmọ̀ ní kí o ta kàlùkùránì dàgbà kó máa yínú kàlùkùránì dáa gbàgbọ́nù and adẹ̀ ní ráìtì láti bìlífù nínú kàlùkùránì pẹ̀lú constitution Nàìjíríà wà rọ́bíṣì ẹ̀sìn rọ́bíṣì Ọlọ́run fún wa torí pé ìwọ jẹ́ Saheed Òṣùpá and so fucking what bí ẹ̀dẹ́ nìkan báyìí tó ń pè ní Koko Zaria ní ọmọ fẹnu kan Islam gbogbo àyàfà burúkú yẹn ní jáde ta làwọn àwọn agbèrò K1 not the ultimate kèétí jáde ní sìnkó tọ́ra ẹ̀dí mùsùlùmí padà tó bá kú àfà tó bá débẹ̀ á jáde fún kèfìrí ni wọ́n ń pè kan Musa Abasego èèyàn dáadáa ni mò ń pè mo sì gbà pé èèyàn dáadáa náà ni wọ́n ẹ̀rẹ́. ṣe rí ara nǹkan tó fi máa ń sọ wípé àwọn àfà wọn máa ń jọra wọn lójú pàápàá jùlọ àwọn tó bá ti kí wọn máa ń jọra wọn lójú gan azin wọn máa ń jọra wọn lójú gan púpọ̀ jù. ẹ wo arákùnrin ní ìsìn báyìí sìn tá a bá fi àkọ́bí Saheed Òṣùpá àti ẹni yìí tá a bá fi wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn chẹ́ńjì wọn bá díẹ̀ ńlọjọ́ orí tó máa gbà lọ́wọ́ àkọ́bí Saheed Òṣùpá ẹ wò bó ṣe ń address àgbàlagbà on behalf of ẹ̀sìn. That is why I'm telling you that religion is a virus. Virus ni tí ẹnìkan tó bá sọ òkú ìbànújẹ́ sí inú ẹbí rẹ̀ kò lè rí àtìtò tó báyìí. Tí ẹnìkan tó bá sọ òkú aburú bí ẹni tí ìsọmọ Nàìjíríà tó bá sọ̀rọ̀ tí ò dá sí Nàìjíríà wáyé kò ní kálá tó báyìí. Ẹ wo nǹkan sìn ẹ wo bó ṣe ń pariwo lórí ìwé tí wọ́n ti ṣojú ẹ̀kọ́ lórí ìṣẹ̀lẹ̀ tí ò ti ṣojú rẹ̀ ṣẹlẹ̀ lórí ara alárúbáwá tí èkì ṣe mọ̀lẹ́bí rẹ̀ ẹ̀bù ti fẹ́ para rẹ̀ ṣe pé kíní yìí ẹ pé ó lílì fọ́ nìgan ẹni yìí wá gọ́ọ̀sì kankan ẹni gọ́ọ̀sì àwọn gbólóhùn kọ̀ọ̀kan ti ń sọ torí èmi kà ṣe ń wo àwọn ọ̀rọ̀ yẹn ẹnìkan rẹ̀ rìn ni torí ó fọ́ nìsí mi ẹni yìí ń sọ nínú fídíò yẹn wípé ìjọ tí Òṣùpá bá kú tó Òṣùpá ó bá ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yẹn ìjọ tó Òṣùpá bá kú àwọn àáfàá tó bá lọ síbi òkú Saheed Òṣùpá pé àwọn ó jọ wọ ṣòkòtò kan náà so ọ̀rọ̀ yẹn wá fọ́nì sí mi pé number one ṣe ìwọ mọ̀ pé Òṣùpá máa ṣáájú ẹ̀kú ni ṣe ìwọ tí Ọlọ́run ti fi hàn pé Òṣùpá máa fi ẹ́ sáyé yìí kú ìwọ ti mọ̀ pé Òṣùpá mi máa kọ́kọ́ kú kí wọ́n tó kú àbí kí ló fún ẹ lásọ̀rọ̀ láti pé wo wà láyé nígbà tó Òṣùpá bá kú tán ṣé àfáàyè lórí sá the same thing náà ó mention K1 ó ní K1 náà pé kéfìrí ni ibi tí K1 bá kú àáfàá tó bá lọ síbi òkú K1 àwọn oúnjẹ wọ ṣòkòtò kankan náà báwo wọ́n ṣe mọ̀ pé K1 ó fi ẹ́ sílẹ̀ sáyé yìí báwo wọ́n ṣe mọ̀ wípé ó dọ̀là gan sef àwọn pípọ̀ ìwọ̀n lórí o tó bá fẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn yẹn dìfẹ́ǹdì ẹ̀ ní ọ̀nà tó dáa ní àwọn ìlànà táwọn yóò fi gbà pé ẹ̀sìn òtítọ́ ni ẹ̀sìn yìí kò kí í ṣe ẹ̀sìn jàgídíjàgan gbogbo pálapàla táwọn ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín tẹ́ gbé lọ́wọ́ ilé lórí mídíà tó fi ń di káwọn rí ẹ̀sìn yẹn ní ẹ̀sìn yẹn dandan ó dìgbò ìbẹ́ni ṣe ń sọ̀rọ̀ yín sìn yìí o tó ti bá po fúrí tẹ́lẹ̀ bá ká Òṣùpá mọ́kànnà tó bá ní ìbọn dání á yìnbọn fún Òṣùpá pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ yìí tójú bá po fúrí tẹ́lẹ̀ bá ká Òṣùpá Saheed Òṣùpá mọ́kànnà bọ̀bọ́ ìmọ̀ yìnbọn fún tó bá ní ìbọn dání. káà sọ pé Òṣùpá ṣe mistake nínú orin tó kọ ká sọ bẹ́ẹ̀ kó ṣe mistake ìbùsọ̀ pé Òṣùpá ṣe mistake o bọ̀ ká admit pé ó ṣe mistake ìwọ náà bọ́ síta pẹ̀lú Kùránì rẹ̀ sí wáàsí fáwọn èèyàn ẹ̀yin kí ló dé tí gbogbo yín kẹ̀kàn bọ́ sórí mídíà kẹ̀kàn ṣe bí ọmọ ọ̀tá kò sí yàtọ̀ nínú yín àtẹni tó ń fa kolos kò sí yàtọ̀ nínú yín àtẹni tó ń fa ice kò sí yàtọ̀ nínú yín àtẹni tó ń fa ice key ẹ wò bẹ́ẹ̀ sì ń ṣe ànàdá lórí mídíà ẹ wà bí ẹni tó ní ẹ̀kọ́ ẹ ṣèṣe ẹni tó ní ẹ̀kọ́ you want to address an elderly man you are talking like that bí ọmọ ẹ bí àpò ń bá burú ẹ sọ̀rọ̀ ẹ bẹ tí bàbá tó bí ẹ lọ́mọ tó bá ṣe mistake tó bá ṣe irú mistake yẹn ṣé bó ṣe máa lánà pa báwa bẹ́ẹ̀ sọ̀rọ̀ nìyẹn káàsùn Òṣùpá ṣe mistake nsìn torí Òṣùpá muslim ni ó dẹ̀ ti lọ Mẹ́kà ó dẹ̀ kọ́ nìyẹn ó kọ́ nìyẹn kò kí ń ṣe hypocrite ó kọ́ nìyẹn for people to know that this is a scam so káwá sún pé lọ́dọ̀ tiẹ̀ kò kí ń ṣe scam because
kò ní wúyìn kí wọ́n ba ọ́fíìsì ibi tẹ́yìn ti ń jẹ ibi tẹ́yìn ti ń rọwọ́ mú lẹ́nu kò ní wúyìn kí wọ́n ba bẹ̀ jẹ́. So you want to correct him, you don't have to say things like this, you don't have to talk that way. ọ̀rọ̀ ẹ̀gbọ́n ò ní wú anybody gbọ́. You want to correct someone, you are abusing the person. ṣé ọ̀rọ̀ ẹ máa wẹ níyẹn létí? Okay, èèyàn kan ṣe tí ò dá ń sìn báyìí, you want to correct me wá ní wá bí orí ẹ̀ tí ò pé yẹn sórí ẹ pé síbi iṣẹ́ kó ṣe nìyẹn kò ní lísìn gbọ́rọ̀ ẹ mọ́. O ti sọ́ dìjà bẹ́ẹ̀ yẹn ẹ jọ máa jà lókù. So ẹ máa jókòó yín ó pé tẹ́ wá fẹ́ báyàn sọ̀rọ̀ káàzún pé bí ó pàṣẹ kọ nìyẹn ó fi sọ̀rọ̀ tí ò dá sáwọn oníṣẹ̀ṣe ni. Ẹ ní bọ́tà báyìí wàá máa sọ̀rọ̀ báyìí. Ẹ ní sọ pé Òṣùpá ó fi orin àtáàkì àwọn kan. Ẹ ní bọ́tà ẹ ní sọ̀rọ̀ kódà inú yín tó máa dùn. Àti pé táwọn olórin Muslim tán ti ń kọrin tí wọ́n ti ń forin àtáàkì àwọn tí èsì ẹlẹ́sìn mùsùlùmí bíi Christian tàbí oníṣẹ̀ṣe mélòó orú ẹ̀ lẹ jáde lẹ sọ̀rọ̀. Bínú yín dùn náà ni pé wọ́n ń gbé ìsìlámù ga. Ó wáyá yá ní ìsìn bá gbogbo ẹ̀ wá ń dẹyọ ẹyọ ẹ ti rí páwọn èèyàn ti ń gbọ́n. So you now feeling the hot. Ẹ wá ń yanu ẹ̀ sọ̀rọ̀ bí ọmọ ta. Ìwọ ń sọ pé nígbà náà tó Òṣùpá bá kú àwọn apá tó bá lọ níjọ́ lọ fún lọ́rùn pa. Tá ń sọ fún ẹ kó Òṣùpá máa fi ẹ́ sáyé ìjọ tó bá kú. Báwo ló ṣe mọ̀ pé ọyìn K1 the ultimate ó máa fi ẹ́ sáyé tó bá kú? Kò sẹ́ni tí ò ní kú bọ̀ kò sẹ́ni tó mọ̀gbà tí kálukú dá. Bẹ́ẹ̀ má máa sọ̀rọ̀ bí Ọlọ́run ẹ̀ ń dẹ́rù ara yín ba ayé ni ẹ̀ dẹ́rù Ọlọ́run ba ayé. So káàsùn pé yín sìn báyìí sìn Ọlọ́run ni Òṣùpá ṣe wáyé tí wọ́n fẹ́ máa gbìjọ Ọlọ́run. Káàsùn pé this thing ẹ̀sìn Ọlọ́run ni religion of God ni wáyé tó jẹ́ pé ìwọ ló ní láti máa gbìjà Ọlọ́run olùgbìjà Ọlọ́run ni wọ́n dídìrín.